dégún wọ́n tún padà ní gbogbo mọ́. Màmá fi mí sílẹ̀. Mọ́mí rí sí. Ọ̀rọ̀ kékeré láìsọ Mọ́mí rí sí. Ayé mi ti bàjẹ́. Ẹ̀yin náà ti lẹ́ẹ̀ báyé mi jẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Ẹni mo ń sunkún. Mi ní sunkún kẹ̀. Wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fọ́kọ mi. Lórí ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́, tí ò mẹ́sẹ̀. Mọ́mí rí sí ẹ̀yin lẹ́sìn kò bọ́ mi o. Ṣé kó lọ fẹjọ́ ẹ̀sùn ọkọ kó lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn police station ni mo fi bá yé ẹ̀ jẹ́ ṣé èmi ò mọ́kàn tèmi débẹ̀ ẹ bọ́ ṣùgbọ́n jẹ́ péré lólò tó kó tó wálé kí tó sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta kò sẹ́ ń bá ẹ lọ ní máa dé o. Adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù. Wá ró mi lágbára ò máa jẹ́ kí n ṣàfihàn yé. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo báwí fọmọ ẹni. No be every advice you go dey follow. Adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù. Wá ró mi lágbára ò máa Ọ̀rọ̀ ni mo jẹ́ tẹ̀lé. orí ọ̀kẹ́rẹ́. Mi mọ̀ pé mi tó mọ̀ padà já sí lílé. Mo ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọlé. Mo ti lu ẹ̀wọ̀n gbére. Kí ló máa ń ṣe sí báyìí sí? Wọ́n ní mo gbọ́ mọ́. Mi ò tiẹ̀ lè ṣàánú mi. Ẹ̀wọ̀n tí mo lè pè é mọ̀ sunkún ẹ̀mọ̀ ọkọ̀ tí mi ti ẹ̀rù ní pé bóyá kẹlò kí máa bọ̀ bíbá àbí. Màámi. Sọ̀kọ̀kọ̀ látàárọ̀ etí ń dùn ọ̀pọ̀ tí ń dùn ya yín bó ẹ̀rọ máa ń bá mi kú ọ̀pọ̀ tó máa ń yọ kòkò ń jàtìjàtì ẹlẹ́nu gbọ́rọ̀ ẹnu yàmàyàmà àtàtàtàtàtàtà ojú ẹ̀ ti wálẹ̀ ṣebójú ẹ̀ ti wálẹ̀ èmo kékékéké onímọ̀ ìgbọ́ mo gbọ́ wọ́n ti rán kàn lọ ẹ̀wọ̀n gbére ìmọ̀ràn ló ń tẹ̀lé gbogbo bó ṣe ń nà ẹ̀ṣọ́ pé mi ò mọ̀ èmo kékéké bínú ilé náà mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ níjọ́ kìíní àná tẹ́ méjì tẹ́ ń gbá mi síra yín bàtẹ́ bá ń gbá bọ́ọ̀lù tẹ́lẹ́nu mi rún. Ayé ló sọ pé wọ́n ò ní fẹ́ wọlé. Máyẹ̀ ló sọ pé wọ́n ò ní fọ́kọ ẹ̀. Kíyèsí Ọlọ́run ò ṣe ẹ̀ nípa ayé Ọlọ́run. Bẹ́ẹ̀ ló sọ sórí fún bá ń bo ìwọ mọ́lẹ̀ fún wọ̀nyí. Ilé akẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. Èmi ni mo bí yín mo rí. Mo sọ tó ń ṣẹlẹ̀ fún ọmọ rà kankan. Oníkòsẹ́ tó lè fún mi. Tẹ́ ẹ bá rí tí àgbàlagbà bá ń bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ rójú àgbàlagbà tó jí kò sí. Tẹ́ ẹ bá mọ tójú yẹn ti tóbi jì tójú yẹn bá rí afọ́ kílẹ̀ tí ìdè báyìí kílẹ̀ gbé wá ń wẹ̀kún mú bí èmi ò máa ní lóògùn ẹ̀kún kò sọ̀rọ̀ ẹ̀kún náà rọ̀ tó ọdún máa di ìgbà ẹ̀pẹ̀ ẹ lọ bá wọn lọ́gbà ẹ̀wọ̀n kẹ́jọ máa ṣe ẹ̀wọ̀n. Àǹtí mi ẹ mọ̀ kan bóyá kẹ lọ kẹ́rù yín wá síbí báyìí. Mo rò pórí ẹ ti dàrú mo rò pórí ẹ ti yí nínú ilé tèmi ṣé ẹ sòótọ́ kan fún yín ṣé ẹ sọ fún yín kí wọ́n máa pé lágbájá ìyá gan ni kò bímọ láyé tó bá wọn á sin ajá òní tọ́n bá torí Ọlọ́run sí wọ́n á torí òórùn tó máa dálẹ̀ ládùúgbò sí èmi ti láìsí yàn wọ́n tó wà mí kan tó ń ṣe ẹnu yàmàyàmà mo retí pé wọn náà máa tó kó ẹrìnwẹ̀ wà tó lọ bí tó lọ fẹ́ wèrè tó wá fẹ́ fẹ́ èmi ti mọ̀ pé mi ò bí yín lọ́mọ èmi kọ́ ni mo ní yín o ojú ṣe mo kékékékéké bá a wí fọ́ọ̀mù ẹni a gbọ́ bá a wí fọ́ọ̀mù ẹni a gbọ́ o orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bá a wí fọ́ọ̀mù ẹni a gbọ́ kékékékéké ṣe mọ́ ọ̀rẹ́ báyìí ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe ní òwe wọn dá ṣe lọ́jọ́ àná. mo náà ní òsọ náà ń bẹ wọn ní kó o má fẹ́ ó lẹ́nu mìíràn eyín mi jágajàga tí mo fi ń gé obì oní orí ò lè já oyin tó ti yọ tán yẹn èmi bẹ́ẹ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ ògbọ́ eléyìí ń tiẹ̀ ó sì tiẹ̀ níbi tó fẹ́ lọ́wọ́ ìjọ ìtìwálé àtàwọn tẹ̀jọ́ ń gba ọmọ yín mọ̀ràn tó ní kó lọ fẹjọ́ ọkọ ẹ̀sán ọlọ́pàá bó ṣe ń nà tó ṣe fẹ́ pa ẹ́ tó bá kú Ọlọ́run máa jẹun tó lẹ́nu mi ò ká ẹ ṣe bójú ẹ̀ tiwálé ó ti gbé fáwọn ọ̀rẹ́jà tó fẹ́ gbé wọ́n sọ fún mi pé kò àárọ̀ ọbẹ̀ ò dáa ọ̀sán kò sí gbádùn alẹ́ kò sí rọrùn mo kékékékéké bí o gbọ́ ó wá ní wọ́n ti rán lọ ẹ̀wọ̀n wọ́gán lọ́jọ́ yẹn lọ́gbà ẹ̀wọ̀n ẹjọ́ mi ò fẹ́ gbọ́. bye bye tí rádaràdà bye bye tí rédè
wà á dára ẹ̀ wà á máa rò pé ṣé èmi ni mo yẹ lọ. Ọ̀rọ̀ ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi. Ẹ̀jẹ̀ dídé o. Dídé. Tẹ́lẹ̀. Wọ́n tún padà ní gbogbo mọ́. Màmá fi mí sílẹ̀ fààyè mu. Ọ̀rọ̀ kékeré là ń sọ fọ́mọlúwàbí. Wọlé. Ìmọ̀ràn ni mo gbọ́. Mi mọ̀ pé kó máa padà lídìí sílé lẹ́yìn. Ìbá má gbọ́ mọ̀ràn. Jọ̀ọ́ dáríjì mi ṣàánú mi Wọlé. Ó rán mi lọ́wọ́. Èmi jìyà àṣà ìmọ̀dí. Wọ́n sunkún ẹbí lórí. Ẹkún àbòsí. Ìjẹ lẹ́yà káàkiri. Mi fẹ́ yẹ sàkánì. Ọmọ sáà, ìjọ ní kí n pa sí ti yà. Ọ́fíìsì ẹ̀ máa ti Wẹ́? Wọlé sí. Ẹ má bínú. Ọ̀rẹ́, ìyá jẹ́ máa. Ọ́fíìsì Wọlé. Wọlé. Ayé mi ti bàjẹ́. Ìmọ̀ràn ni mo gbà ó. Ẹ wo ibi tí ìmọ̀ràn bá mi dé. Lóbi every advice you go dey follow. Adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà. Wọlé. Wá ró mi lágbára ò máa jẹ́ jí sọ́fìyà. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Báwí fọmọ ẹni àgbọ̀. Ẹ dákun, ikú lè fẹ́ sanwó sálángásí. Àyẹ̀ sáwọn ẹ̀kọ́ afẹ́ kó sọ́kà mi. Àbúrígbọ̀ bá kó tán tí ẹnìkan kò rí bí yàgbé sí. Kò sì ti wáyé wáyé bí hàn yín bí ẹ̀mejì. Kò sówó lọ́wọ́ mi. Kò sówó lọ́wọ́ yín. Ṣé ní ọmọ yín dúró báyìí gan? Àmọ́ gbogbo yín ò ní èsì tó lẹ̀. Ẹ̀yin lẹ̀ ojú mi. Ẹ̀yin ẹ̀ sì ìlú bí mo ṣe máa ń rìn. Bí mi bá ṣẹ̀ṣẹ̀ báyìí ó ti yé ọmọ iye yín. Àtọ́jú àti mú. Kò sí nǹkan tó rí gbé sáré nínú rẹ̀ tí ó tó nǹkan fún. Ó bá ti nígbà yín ọmọ èké bẹ́ẹ̀ni yín bá ti bò. Tẹnu mọ́nu. Tẹ́ fètèfètè sẹ́nu yín ó bò dáadáa. Ẹni fẹnumẹ́nu fètèmítè. Ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ mi ò lápòtí lọ́dọ̀ ẹnì kankan wọn. Mi ò lọ́rọ̀ ẹnu ilé bẹ́ẹ̀ náà ni mi ò lọ́ta. Jẹ́jẹ́ mi ni mo ra máa ń lọ. Bàbá yẹn ibi afẹ́ gbin obì sí òkú bá wù mí lọ́nà bá lọ́rọ̀ yẹn bí ẹ̀ ti lẹ́yìn kankan tẹ́ ẹ fọ̀rọ̀ lọ́wọ́. Bí ìbá yarí sí náà sọ̀rọ̀ torí tó yarí sí pọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún yóò padà tún fún ẹ̀yẹ́ sáfẹ́ ìtọ́jú mọ́tò báyìí. Níbẹ̀ mi mo wà níbi àkóso owó náà èmi náà mo sì ń ṣàbójútó bí a sì máa gbowó oníṣáláńgá oníṣọ́kàwé ẹ̀dẹ́. Èyí ò mọ bá yín mọ bí wọ́n sì mọ bá yín dọ́gbọ́n rẹ̀ àmọ́ kẹ́nu ni ó mọ̀ mi gbogbo tí bá lọ láàrin mi àti ẹ̀mọ́bìnrin kan kan gbọ́ èmi ò mọ iyejú rẹ̀ nígbà tí lẹ́nìkan tó ń bọ̀ ọ̀hún èmi ò mọ lọ ẹ̀jẹ̀ àtúndú kákẹ́rẹ́ ṣé kí nígbà lọ ta yín ní àyè. Ẹgbẹ́ wo jọ kí ló dé kí ló fẹ́ fa ogbó yẹn. Ẹgbẹ́ má dọ̀rùn kan báyìí wò fún mi mọ́ láyéláyé. Èmi rò pé bí mo ṣe ti bá yín sọ̀rọ̀ pé yóò yé yín ni kí olúwa ìlú lè máa dọ́gbọ́n díẹ̀díẹ̀ fún yín nínú tí bá yọ sí mi lọ́wọ́. Wọ́n sì sọ pé ẹ̀yin náà àmọ́ sẹ́nu pé owó náà àtọwọ́ sọ́kà mi wọ́n máa ń ti á sì gbà. Ṣé ẹsẹ̀ mi di àwọn ìyàwó tó máa wà nílé ọkọ tá tún máa ṣe rádaràda káàkiri ni. Ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ wo èmi dáadáa kẹ́ dá tèmi yàtọ̀ nínú ilé yìí. Ṣé rí ibi tọ́kọ mi lọ ó máa dé láyọ̀ àtàlàáfíà kó jẹ́ pé 10 years ó ní wọlé tó dé mi ò ní gbà kí ọkùnrin kankan kó ṣí mi láṣọ wò débi pé bóyá ọkùnrin kan máa gorí mi. Yóò dé láyé. Ṣé ẹ rí gbogbo ti gbá ayé tó dúró tó ṣe gbẹngbẹ sókè o
bí ọwọ́ ibi bàbá yóò pẹ̀lẹ́ ètò ọwọ́ àyè rẹ̀ ilé mi wá rò pé kí n gbé ọ̀rọ̀ yín kí n kó mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé tèmi náà kí n sì máa yọ ọ̀rọ̀ rẹ̀ síra wọn àmọ́ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀sì rí ti ìsàlẹ̀ yìí náà òun náà máa dí o ìyẹn wò ó ti lé lóko ọdún méjì ní ìsìn tí o ti sí i àwọn ẹrú ń sí o owó sálángà ẹ bá ń kólẹ̀ tí n bá padà. ẹ jẹ́ pàṣẹ fún jà lọ jàre. mo tún wá ṣe báyẹn sí ibi ló ń pa mí àmọ́ mo mọ̀ wípé ẹni tó bá ní Ọlọ́run kò ní jogún òfò. kó lè dá wàrà nù wá rómi lágbára ò máa jẹ́ jí sọ́fìyàn orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọmọ ẹni àgbọ̀. Jùmọ̀kẹ́ àǹtí bọ́ọ̀lù ẹ kújọ́ mẹ́tò àwa nù. dákun tó ní tọ́lọ́ ó tí mo yọ ọjọ́ sí ọ̀sẹ̀ bíi mélòó tó lọ́sẹ̀ tó lọ fún mi bóò ló ti jẹ́ mi ìlọ́wọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀. mọ́mí rí sí ẹ má bínú máa fún yín. níjọ́ wo. ẹ fún mi ní a week sí. kí n tó fọ̀sẹ̀ kan lé pẹ̀lú ìta tí ń kààbọ̀ àbí sọmọ kẹ́mi náà yáwó ta wóróbo tí mò ń ta rẹ̀ tí wọ́n bá gbé mi ní ìsìta ni kí n dárúkọ bí ti rí nù nígbà náà lọ́n tọkọ rẹ̀ wà láyé láì tí ì kú rẹ̀ kó tó di pé wọ́n ti mọ gbàgà tí wọ́n ti mọ tó bá fẹ́ ra gbá ó ní ká jẹ́ wọlé ó ní mo fẹ́ ṣẹ̀wò ó ní ká jẹ́ ó lè dá nǹkan kan ṣe ní tí wọ́n sọ fún mi pé kẹ́ ẹ wá ṣẹ́ṣe ni kódà kóbìnrin kan wà sá kó mọ̀ ṣiṣẹ́ kó mọ̀ nígbà ṣẹ́ kan tí ń ṣe. ẹ má bínú ẹ rọra máa pariwo torí àwọn neighbors wa kó má bàa gbọ́. táwọn neighbors nìkan ló sì ń gbọ́ wọ́n gbọ́ nígbà táwọn neighbors bá gbọ́ tán tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ tó bá rówó mi san. Mọ́mí rí sí ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Mọ́mí rí sí. Àwò tán. Wọ́n lè báyé mi jẹ́ kó. Tí máa fẹ́ jẹ, tí màá bá mu, kò sí bí mo ṣe fẹ́ ṣe báyìí. Báwo mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé mi sí o? Olé. ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dọ̀ ọmọdé gbọ́ àgbà gbọ́. ṣé báyìí náà ni mo ṣe wà fún nínú yàrá mi fowó ìpamọ́ mo fi sínú ìgbà mi ní 5,000 naira. owó àjọ ọlọ́run àìkóríta kò ní jọ́ tí bá fẹ́ ṣorí èrè wọlé jáde inú mi ò dùn mi ò lè fi pamọ́ sínú báyìí sínú báìbù inú black nylon mo so mọ́ báyìí nylon black ó bá ti ń lọ màá kàn mú nǹkan mi. Mami, ṣé tí wàá rí? Mi ò rí, mi ò rí, ṣé o bá mi rí ni mi rí? Ní àlùwà ìjọ mẹ́ta. Ṣé o ti bá mi rí? Owó àjọ ni. Ṣé ti rí mi? Mi ò rí, ṣé o bá mi rí? Mami, èmi mo mú. Ìwọ ló ṣe kí ni? Mo mú owó yín. Ìwọ ló kówó mi. Ló ń dà mí láàmú tó bá látàrọ. Ìwọ ló kówó mi. Ìwọ ló kówó mi. Sílẹ̀. Tó wá tó mi sí kí gbogbo ẹ̀ jọ̀wọ́ torí Ọlọ́run. Mo fọlọ́wọ́ bá tọ́jú ọmọ fún mi ọ̀. Mo fi Jésù mi dàpọ̀. Tó bá sọ nígbà tó ní bá gbogbo ní ọ̀la ńkọ́. Mami! Ìyá àbèjì kò lè yé inú. Mami! Ó ní ò lè kó. Ṣé ní àná ẹ̀sìn ilé bíbá ẹ jáde àti mi wọ́n wá lánàá. Wọ́n sọ pé wọ́n jẹun níjẹrin. Wọ́n jẹun níjẹta. Wọ́n sọ pé wọ́n ti jẹun látàná látàn débi báyìí. Bàbá ẹ̀ fún. Wá jọ tèmi fún mi lóde tó fún mi ò bẹ́ẹ̀ já. Sórí lọ́bẹ̀ mi wá owó mi wá. Ó mọ̀ pé tí mi bá ti dá àjọ ilé ní báwo wàhálà ni. Lọ́bẹ̀ mi wó mi wá o. Àìwọ́ mi nínú lẹ́yìn. Wọ́n lè gbọ́dọ̀ agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ olùkúlùkù ẹ̀ ṣàmùṣàmù àtọ́kù ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ṣé sùúrù. Wọ́n gbọ́dọ̀ àtọ́kù ará àta ò lè kó. Ìjọba mi jọ mi. Owó tó bá mi sọ. Àmọ́ lórí eléyìí. Lọ́bẹ̀ mi gbà. Wọ́n dà mí lórí eléyìí. Bàbá mi wá. Tó bá lọ ma jà kí n wá lè. Àwọn òfin ilẹ̀ kí ló dé. Kí ló lọ́wọ́ mi wá fún mi.
ọmọ àlè jàtìjàtì bọ́mọ rẹ ló kó fún sọ́wọ́sọ́ lónà ni abanibó lè wí àníbi olóòfò sí ọ̀dà. ọmọ burúkú kò ṣe fi fẹ́ kún wájẹ́ no be every advice you go dey follow. Rọra jàre. Ìṣeré ní mọ́sùn. Àgbàdo ìjọ tó rọ̀ náà ló sáré kó yá wa rí bọ́ọ̀lù nígbà. Má pẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo ti sanwó fún wọn. Ládéhùn wa. Àmọ́ ṣe yẹn o, ayé ò ní bàjẹ́ o. Àbúrò ẹ máa padà wá bẹ́ẹ̀. Kí ni? Ṣé wọ́n sọ fún pé mi àtẹ́lẹ̀ ìjọjọra ni? Aṣọ ọmọ ilé kan náà wọ́n bí ìyá mi ò bí wẹ́lẹ̀. Bàbá ẹ lè lọ bí wọ́n kọ́ bàbá ẹ lè lọ. Mo ti sanwó. Bàbá mo gbẹ́rẹ̀ dábàá tí ọ̀sẹ̀ yìí lẹ́nu. Bàbá yìí. Ayé bàbá ọmọ ẹ ọdún bí burúkú náà. Bàbá ẹ máa sọ̀bọ̀ ní kí ni wọ́n pọ̀ tún lọ léyìí. Mo ti gbẹ́ran dé àti ọ̀kan máa. Okay. In the next 20 minutes, my daughter will be. All right. Torí tí inú ni mo ṣe ń rush mi tí mo wà. Okay. All right. Ọmọ, kí ló dé? Ṣé bó sọ fún mi pé o fẹ́ wẹ̀ nǹkan kó fẹ́ túnra ṣe pé pápápá
rẹ̀ tó ti ń dúró díẹ̀ sínú ilé pé kò ń bọ̀. Kọ́ládé tó wá ń dírẹ́sì lóhùn sí ẹni pé òkú fẹ́ máa lọ báyìí. Ṣé mi tí bá ń ṣeré tó ni? Mi ò kó try eré yẹn náà mo tó fẹ́ ká tó sì kàn sí mo sá fún ẹ lówó. Ẹ wò owó tẹ́ ẹ fún mi ibi tó jó dé ni mo bá yín ṣeré dé yẹn. A bá sì máa fún ẹ lówó sí i. Ẹ wò wọ́n máa fún ẹ lówó sí i. Bàbá ẹ má wọrí mo ṣì máa padà wá báyìí ṣé ti gbọ́ ẹ má wọrí ẹ má wọrí all right. I'll see you later. See you later. Láì mọ̀ pé ohun tó dùn ló ń pa ni. Ògbé dúdú ògbé pupa. Gbà lọ́tún gbà lọ́sì. Moisa. Onisa. Ìwọ ni wọlé má jẹ́ kó dùn mí. Anyway, ó wà lára àwọn tí ó gba amnesty tí list wọn jáde. Wọ́n ti fún yín ní òmìnira báyìí. Mo gba òmìnira lẹ́yìn tí mo ti lò ọdún méjì lọ́gbà ẹ̀wọ̀n láìṣẹ̀ láìrò ẹ̀ṣẹ̀ ìyá ìmọ̀dé. Mr. Wọlé, ṣeré ijó àpò ó máa ń ṣẹlẹ̀ ṣòtì yẹn ń sìn báyìí. Ṣeré ohun tí màá advise fún nísìnyí wípé tí rẹ̀ bá wáyé báyìí ohunkóhun irú nǹkan tó sún dé ọgbà ẹ̀wọ̀n wọn kò lọ ṣàtúnṣe lórí tó bá ti dé ta kò má jẹ́ kí irú ẹ̀ kó tún rìpíìtì mọ́ tí wàá tún di ẹni tó ń padà sí ọgbà ẹ̀wọ̀n. So ló bẹ̀rẹ̀ ní láàyè ṣòtì yẹn so that is my advice. So officer. Yes, sir. So we have complete the papers that to check. All right, sir. Okay, sir. Àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá. Ẹni fúrúgbìn ló máa ká. Ẹni fúrúgbìn ló máa ká. Orí ọ̀gẹ̀rẹ̀ kòkó láwò. Uncle Wọlé. Ẹ kúlé. Ẹ káàbọ̀. Ẹ ṣì wà ní kọ́mpáǹdì. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lú. Ẹ jọ̀ọ́ ṣé ìyàwó mi náà ṣì ń gbébí? Ìyàwó yín? Àwọn náà wà nílé. Ẹ ṣé. Nìyẹn. Ọmọ ṣe fẹ́ lómi lápọ̀mẹ́ntì tí mo dẹ̀ mọ̀ kó ń bù. Ó lè jẹ́
wù mí yẹn bó ṣe máa ń tọrọ nǹkan kiri ni tó máa ń tọrọ nǹkan. Má bínú. Wọlé, báwo ni? Káàbọ̀, wọ́n rìn. Ó yẹ kó mọ̀ pé mo máa ń wà. Ìjọ́ tí mo wá last ni wọ́n ní wọ́n nígbà kí n rí ẹ mọ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báwo wá lo ṣe rìn? Ọ̀ṣà ara mi ló sì gbà lọ́wọ́ òjò. Olúwo ṣé, Olúwo ṣé o. Pẹ̀lẹ́. Ṣé kí n bẹ máa bẹ bomi sí bedroom so wà wá lọ shower. Àbí omi ṣé kí n bẹ bomi mu? Ó ti ẹ̀ fi yẹn step down náà. Mo ń bọ̀. Ògbé dúdú ògbé pupa gbà lọ́tún gbà lósì bójú ò bá fọ́ a máa wò báibái. Ohun tá bá ṣe lónìí ìtàn ni ó dá lọ́la. Àṣe sílẹ̀ ṣóun làbọ̀ wá bá. Ẹni fúrúgbìn ló máa ká. Kí ni ẹ ti lẹ́nu ọ̀nà tẹ́ ń já ọ̀fẹ́ ìlú tẹ̀ bá? Àbúkọ̀ ọ̀dà wọlé ti dé. Wọlé ìlú. Wọlé ẹlẹ́wọ̀n. Wọlé ti dé. Ṣé wọ́n fẹ́ gbọ́n pàtó náà? Wọ́n lálejò sí nílé. Mo ní wá ká àlejò mọ́ ní ilé. Ọ̀sẹ̀ sọ, ó dùn. Má ro gbogbo yẹn mọ́, ìyẹn ti lọ. A ti dúpẹ́. Ó yá. Pẹ̀lẹ́. Ó yá.
Iṣẹ́ èṣù ni o. Èṣù rẹ̀ o. Ṣeré ohun tí màá advise fún nísìnyí wípé tí rẹ̀ bá wáyé báyìí, ohunkóhun irú nǹkan tó sún dé ọ̀rọ̀ ẹ̀ lórí kò lè ṣàtúnṣe nínú rẹ̀ tó bá ti dé ta. Kò má jẹ́ kí wẹ́ẹ̀ kó tún repeat mọ́ tí wàá tún kí tó máa sọ. Where you find your own. Tí n bá fẹ́yàn láyé mi, orí mi má jẹ́ ṣìyọ. Ẹni àwí fún ọba jẹ́ ògbọ́. Ẹni à sọ̀rọ̀ fún ọba jẹ́ ògbà. Bó lọ? Bọ̀dá. Inú ilé ó ti mọ gbóná gbúgbúrú báyìí. Ní tèmi ò, mo láti mọ ọdún ìṣẹ̀lẹ̀ nínú rẹ̀. Ojú mi ni ó ṣe. Agbanilétí ọmọ ẹ̀pọ̀ fòyọ, èwo tí a wọ́n ti bóde, kásì lọ bá ti wá lọ. Ibi mi wọ̀. Ẹ bá rẹ́yìn náà báyìí náà, tí náà ń bẹ lára yín. Lẹ́ǹsẹ́jú bí mọ̀nímọ̀ní elépo yìí, lẹ́kùn gbogbo ojú, lẹ́kùn gbogbo ètè bí ìgbà yẹn kun léyìí. Àdàbà ń pò gèdè bí ẹni fẹ́ yẹlé ògùn. Ẹyẹlé kú gbọ́ títìrì lé tìrì. Pé bá a mọ tútẹ̀yìn ní ìgbà. Ẹ dákun torí Ọlọ́run. Ọwọ́ mi rèé funfun ní ọmọ ga. Gbogbo yín ní kọ̀ọ̀kan báyìí lọ́lọ́run. Ọmọ ẹ̀lẹ́kan ni mo wá sí compound yìí. Ọmọ ẹ̀ ṣẹ́rọ ọmọ ẹ̀ ó pọ́n délẹ̀, ó tóbi jù lẹ́yìn, ó pọ̀ jù náà wájú, ó ṣe dáadáa, Ọlọ́run ó ṣe nọ́mà, ajé. Àmì ìmọ̀ọ́kẹ̀ mo mọ̀ pa Ọlọ́run. Júmì lórúkọ ẹ̀ bọ̀ àwọn tèmi ní street máa ń pè ní Júmà. Ọlọ́run ẹlẹ́gbọ̀n ẹ̀ mọ Júmà. Èèyàn lẹ́jọ́ ń gbé compound tẹ́ mọ̀ yẹn o, tẹ́ bá dẹ̀ ti mọ̀ ẹ lè má mọ̀ èèyàn mọ̀ láyé ajé. Ẹ̀gbọ́n yẹ kí n sọ̀rọ̀ sókè fún yín. Júmà máa ṣe yín dáadáa, àgbà yín sọ̀tún, àgbà yín sósì, òkè ilẹ̀ ẹ̀ tún jọ dọ́gba náà ni. Kò kí ń rẹ̀ o, aláfùà Ọlọ́run. 100 àwọn yẹn yẹyẹyẹyẹ ibi kí n sweet tó bá rún mi èmi náà tó ń rún ní o. Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Wọ́n béèrè ọ̀rọ̀. Ọmọ ológun Ọlọ́run ó ti jà mọ́ ayé mi gan-an, ó fowó ayé mi o. Mi ìfọ àṣà òfò fẹ́ jì rẹ̀ ajé. Ibi tí mo sọ fún ẹ pé mo lọ yìí, so mo ti lọ síbẹ̀. Ṣé òun bọ̀ wà ní wàásù àbí ó di ọ̀la? Súnkẹ̀ ẹ̀gbọ́n ó dàbí ẹni pé ẹ mọ bó ṣe wà sí i lẹ́ṣẹ̀ ń dààmú bá wà sí i. Èlé ò lè sùn bó ṣe múra ẹ̀ màá gbà mọ́jú ni, màá tún gbà mọ́sàn, màá tún gbà málẹ̀. Ó ti gbé owó ẹ̀ tán. Ajé Ọlọ́run. So títí 12 lọ́la máa padà. Baby, let's go. Sí èrè ajé. Ẹ take care ìyàwó mi dáadáa.
bọ ẹ̀gbọ́n náà lórí woro sí woro náà ni àbúrò ewu ni tó káyé jọ jápa. láì mọ̀ pé ohun tó dùn ló ń pa ni. ògbé dúdú ògbé pupa gbà lọ́tún gbà ẹ́ lọ́sì. bójú ò bá fọ́ àmà ò báibái. ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dá lọ́la. àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá. ẹni fúrúgbìn ló máa ká. ẹni fúrúgbìn ló máa ká. ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. ẹni à sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. ẹni à sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. orí ọ̀kẹ́rẹ́ kókó la o. orí ọ̀kẹ́rẹ́ kókó la o. ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. igi ọ̀rọ̀ má gún mi lójú. òkè láti wò ó. pánsá fura pánsájà àjà fura àjà jìn. òfìdí ó pọ̀ pa òfìdí ó pọ̀ gan-an ó fi owó pọ̀ ẹni àwí fún ọba jẹ́ ọkọ. ọmọdé ó tó pẹpẹ. àgbàlagbà wọ́n kéde. ìmájì sí òfin ayé. káyé má ṣe ṣí ọ̀sìn ni. gbogbo yabẹ. wá jẹ́ pé alẹ́ lè rí ìfọ̀sọ̀ látàárọ̀. àkíyèrè ojúmọ̀ rẹ̀. ọkọ yín ò nígbà tó ọkọ yín wà lọ́dọ̀ tí wọ́n kì í bá yín fọtí. yóò sábà ń fọ orí ibú nù. bí yóò lọkọ yín ṣe tán fi kò lè. irọ́ èyí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ orí ibú ni ẹ máa ti bá yàwó fọ pátá àti kọ́mú báyìí ayé ẹ̀sẹ̀ ń bàjẹ́ bọ̀ ní díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ mọ̀ from experience ẹ̀ lè ẹ̀yìn létí. ìyá ẹ̀ ṣáìsì ẹ̀ ò ní. wọ́n rò pé ṣe rí mo ṣe discover kìnní kan fún kìnní ṣe rí àwọn curves yìí mo rí pé irin máa wà ń bẹ̀ ìmí máa ń bá kiri mo kàn ń fọkàn ní last week ni wọ́n á rí i pé tí mi ṣe ń fọ ìyẹn yọ jáde. ṣé ìṣe pé ó ti gún yín lọ́wọ́. ó kí mi kọ́ tí mi sọ fọ́kàn nìyẹn. ẹ ò bí yorùbá tí ìfọ búrà débi kí n rẹ ń kó gún yàn lọ́wọ́ sí kì í fọkọ mú ẹ tí ìfọ ti pẹ́ nù o. ó kàn gún mi lọ́wọ́ mo gbé fà mo wá jó dànù so ibi tí mo kó sí yẹn mi ò eventually mi ò rí mọ́ bẹ́ẹ̀ ìgbà tí ìyá ìwà fẹ́ wọ̀ wá rí i pé kò kóra gírí wá ń bínú so mo ṣáà wá promise pé mi fẹ́ ṣe surprise fún kò yẹ yín bóyá mo lè get ibi tán ti ń tà. ẹ rí i láti ó bẹ̀rẹ̀ láti bí orí 5,000 lọ sókè. What? 5,000. ó wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ lè rí 10,000 50,000 wà ó bá ṣe tó ni kàtígórì báyìí ká àwọn yìí mọ́ kó wọ́n mọ́ sọ múdẹ ọkàn báyìí àárín báyìí ní méjèèjì ó wà tí ó parapọ̀ tí ó rí báyìí. iṣẹ́ náà lè ṣe o anyways mi mọ̀ bóyá fairly user náà wà tán lè bá mi get bí 3,000 naira. ẹ rò 1,000 ẹ lọ́dọ̀ ṣúkú jìnbẹ́ tí ń ta bender and select ẹ rí bẹ́ẹ̀. àti wàá dúró rà yẹn ló máa ṣe. kí ló tẹ̀ ní lè dúró rà ẹ̀yin tẹ̀ ń fọ kọ́múnú lé lẹ́yìn lè dúró ra pátá àti kọ́múnú níta kò sí ti fi ṣe yẹn ṣe lọ́fà ẹ̀ ìfẹ́ nì bẹ́ẹ̀ ṣé wo ẹ lè rí mọ sáìsì kọ́mú ìyàwó rẹ̀ tí ò lè mọ́ra kọ́mú wálé fún ẹ̀yin náà bẹ̀rẹ̀ nu. ẹ múra sí ẹ fọ gbogbo àwọn ilé náà báyìí. ìgbà mélòó. ìyá ẹ pẹ̀lú. ilé ojú ayé mi gangan drive. wọlé so ìdí aṣọ yìí ló ṣì wà. no kò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. jọjọjọjọjọ
aṣọ tí mo ti kó fún ẹ láti 7 tí mo fẹ́ jáde so o ti fọ aṣọ yẹn. Bíbí ṣorí ó yẹ kí n ti fọ tán but wọ́n ló tún pè mí pé kí n dáná so iná yẹn ni mò ń dá ọ̀dọ̀ mọ̀ kí n tó sa ẹ̀wà kí n tó ṣe kó tó jiná mo dẹ̀ fẹ́ kó tún jóná bíi ti last time tó fi bínú yẹn ṣé understand. jọ jẹ́ kí n gbọ́rọ̀ jàre wàhálà iná dẹ̀ ni mò ń bá káàkiri bá ṣe máa jẹ bá ṣe máa mu ó ní mò ń bá káàkiri jọ tí mi ò bá jáde kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu mo wá ní kó bá mi fọṣọ ó wá ń sọ fún mi pé aṣọ tí kò yẹ kó ju within 1 hour lọ ó wá sọ di 3 hours wọlé báyìí mi kọ́ ẹ̀. Ara wọn tẹ kúlẹ̀ náà ni. Kí lè tó mi lè? Bẹ́ẹ̀ ṣe kó gbogbo ẹ̀ náà ni mo ṣe kó papọ̀. Wọlé! Báyìí tí mo ẹ̀ṣẹ̀ rà tí mi ti wọ̀ tí mi ti ó ti jẹun tán ó ti máa jẹun lọ ó ti jẹun tán idiot. Ta ló sọ pé kọ̀pọ̀ kẹ̀ ọ̀pọ̀ pa képìkè kọ̀pọ̀ kẹ̀ ó pípì ọ̀pọ̀ pa ó píjì ọ̀pọ̀ gan aṣáláre rọ̀ báyìí yẹyẹ náà tù àràárọ̀ o ògúlù tún bọ́ nú omi. Orí ọ̀kẹ́rẹ́ kókó láwọ̀. Orí ọ̀kẹ́rẹ́ kókó láwọ̀. Ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ má gún mi lójú. Òkè láti wò ó. Pánṣá fura pánṣájá ajá fura ajá jì. Báwo ló ṣe rí sí? Jẹ́ kí wọ́n sàn pọ̀ fún mi. Tí wọ́n ń gbọ́ ọba wà àti bàbá. Ẹyẹ méjì òkè ń jàṣà. Òní máa jẹ́ ọmọ ìṣiṣẹ́ fún ẹ. Máa jẹ́ kó ọmọ iye tó. Ọba. Yes, darling. Tó bá ń gbọ́ júmi wọn. Júmi wọn. Òpè méjì. Èmi gangan ni júmi wọn. Are you sure? Yes. Ṣẹ́mi ẹgbẹ́. Oh. Anyway, ajá ń lérí, ẹkùn lérí. Ìpàdé lórí ọ̀dọ̀. Ìfẹ́ lágbára, ayé dùn, ayé lágbára. Tọmọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí àwọ̀ sí. Ayé mi dọ̀wọ́ rẹ̀ wò. Ìgbésẹ̀ mi dọ̀wọ́ rẹ̀ wò. Love is sweet when you find your own. Tí n bá fẹ́yàn láyé mi, orí mi má jẹ́ ṣìyàn. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni à sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ọ̀wọ́n ní ọmọ aṣẹ́giláyé ìbòrè ọmọ làbúlà sọ̀rọ̀ àwọn méjèèjì náà kórè tolúfẹ̀ wá ire gbogbo tó ń bẹ lára Jùmọ̀kẹ́ ọlá gbogbo tó ń bẹ lára Jùmọ̀kẹ́ kó wá má fi sin èmi bàbá yìí ni o. Ikú jọ gẹ́dẹ́ ikú rèdí láì mọ̀ pé ohun tó dùn ló ń pa ni. Ògbé dúdú ògbé pupa gbà lọ́tún gbà lósì. Bójú ò bá fọ́ àmà ò báibái. Ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dá lọ́la. Àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá. Ẹni fúrúgbìn ló máa ká. Ẹni fúrúgbìn ló máa ká. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́.
ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà, ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Orí ọ̀kẹ́rẹ́ kúkú láò. Orí ọ̀kẹ́rẹ́ kúkú láò. Ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́. Igi ọ̀rọ̀ má gún mi lójú, òkèèrè láti wò ó. Pansa fura pansaja, ajá fura ajá jìn. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà, ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹ jọ̀ọ́ mà mò ń béèrè arábìnrin kan ni ó pupa báyìí wọ́n náà ti gbé débí láti bíjọ́ mẹ́ta. Jùmọ̀kẹ́ lorúkọ ẹ̀, Jùmọ̀kẹ́ má jẹ́ kó dùn mí. Ok. Ẹ wo ìsàlẹ̀ ń bẹ̀ yẹn, ẹ máa rí fún mi wọ̀ tẹ́ bá ti gba bíbá nínú ibẹ̀ lọ́wọ́. Ẹ ṣeun, ẹ ní ṣìṣe o. Ọ̀rọ̀ kékeré là ń sọ fọ́mọlúwàbí, tó bá dénú ẹ̀ á lòdì. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Jùmọ̀kẹ́, Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Kí ló ṣe fọ́mọ mi? Mo ní kí ló ṣe ọmọ mi, ó dẹ̀ ń ṣe bí ọ̀dẹ̀, kí ló ṣe ọmọ mi, kí ló fi ṣe ọmọ mi? Tàbá fọwọ́ tún lọ́mọdé mi láti tó sí famọ́ra. Kí ló ṣe tó sọ̀rọ̀ bí dìde báyìí? Mo ní kí ló ṣe ọmọ mi, kí ló ṣe fún onífúnra fúnra ẹ̀ ló sì? Kí nìkan tán ló ṣe, kí ló ṣe, kí ló ṣe fọ́mọ mi? Dókítà. Èmi ni mo bí ọmọ mi, èmi nìyẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí yín ẹ kú ìtọ́jú. Ọlọ́run ní jẹ́ ká fi ojú sunkún ọmọ. Àṣẹ rí a ti ṣe a lot of tests fún woman yìí, but I detect any abnormalities within her system at all. You see? So mo ṣe wá wò pé ẹ jẹ́ ká refer àwọn sí hospital like teaching hospital. Àwọn yẹn máa ní more sophisticated instruments tó máa fi tọ́jú ẹ̀. But then ṣé mọ̀ gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ Africans ni wá, ara ń tà dẹ̀ fi jẹ́ Africans náà ni religiosity wa, so máa fẹ́ kí a tún wo ọ̀rọ̀ tó ń ṣe through spiritual lens. So tó bá jẹ́ pé bóyá àfáà ni ẹ believe ní ẹni, bóyá pastor ni àbí àwọn traditionalist, máa fẹ́ ká tún fi ọ̀rọ̀ ká fi tó wọn létí. Ọ̀rọ̀ ọmọ mi ti di nǹkan tí wọ́n gbé lọ lé yàrá babaláwo àbí pásọ̀ àbáláfà. Torí pé kíyàn tó lè máa da ẹ̀jẹ̀ àti owó ẹyọ lójú ara ó lè díẹ̀. Wọlé, kí ló fọmọ mi ṣe? Kí ló fọmọ mi ṣe? Tètè jẹ́wọ́ báyìí kó tó di ogun o. Kí ló fọmọ mi ṣe tọ́mọ mi fi ń da ẹ̀jẹ̀ àtowó ẹyọ lára? Kí ló fi ọmọ mi ṣe? Kí ló ṣe fọmọ mi? Wọlé. So máa prepare discharge file ẹ̀, màá ní kí nọ́ọ̀sì bá mi mú wá. So Ọlọ́run á fún ọ lálàáfíà. Wọlé àbí kí lorúkọ ẹ̀? Ọmọ mi ò gbọdọ̀. Ṣé o mọ̀ pé mo dábọ̀ kọ́mọ mi má fẹ́? Tí kankan bá ṣe ọmọ mi, wà á kú tẹ̀lé ni o. Mi ì nígbà o. Mi ì nígbà kó tó máa ṣe lórí ìwà tó pé yẹnu ń dùn ẹ́. Èmi àti ẹ máa jà rẹ̀ òní kọ́ o. Tí o bá gbẹ́nu sọ̀hún, gbẹ́nu ẹ̀ sọ̀hún. Ha! Tètè wo tó ọmọ mi bá kú o dáràn. Tó bá kú láàárọ̀ wà kú tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Ọba jẹ́ ògbọ́n. Ó máa lé mọ́ ọ̀gá rẹ̀. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ògbọ́n. Ọmọdé ó tó pẹ́pẹ́. Tàgbàlagbà wọ́ kérégbé. Kí má jì sí òfin ayé. Káyé má ṣe ṣí ọ̀sìn. Wọ́n ní èrò wọn sí wà òwe. Wọ́n tún padà ní gbogbo mọ́. Ẹ káalẹ́. Ẹ dàgbọ́. Ọmọ ilé ọkọ.
bí mo ti yọ lẹ́nu ọ̀nà báyìí ni mo ti ń wò pé kó n lè ṣe dá báyìí èmi ti gbàgbé kó ní ní ọjọ́ tí wọ́n rẹ mẹ́sìgì àwọn bí ó ṣe rí ní ẹnu èyí táwọn ẹ fẹ́ mú kíákíá ni. ọmọ bí mo lọ lẹ́nu rò pé ó ní gbàgbé. Kí ni dé sí yín? Kí ni? Èmi lọ rọ́ọ̀lù yìí. Ajé olókùnrin rẹ̀. Ajé fi lé mi ṣe. Ajé fọ́dẹ̀dẹ̀ mi ṣe bùgbé o. Ajé mo wọ́ bọ́. Àwọn tó fi ọ̀sẹ̀ kìíní yìí àwọn ti mọ gbádùn báyìí. Gbádùn kẹ̀. Wọ́n ti mọ àánú owó dáadáa. Ọlọ́run ọba mi o, orí mi ẹlẹ́dàá mi ọmọ ṣeun tó jẹ́ lùgbàdì aburú o. Kò lè kàn wá, bó wọn ṣe fẹ́ pín kan ajá tí ó kan lè mọ̀ mú. Kí wọ́n ṣe pín kan ajá tí ó kan lè mọ̀ mú. Òótọ́ ni, kò lè kan lè mọ̀ mú o, kò lè kàn mí láyé. Èyí tó fi à ń ya ajé olókun yìí níbẹ̀ yín lọ ọba máa yà bó bá ya ẹyin díẹ̀díẹ̀ ọ sì ya ti pẹ́pẹ́yẹ ọ yà kún tí pẹ́pẹ́yẹ á máa tóbi dáadáa ebi olúwa rẹ̀ ó sì máa rí kótà ọba ya bí kírètì mẹ́jọ lójúmọ́. ògbé dúdú ògbé pupa gbà lọ́tún gbà ẹ́ lọ́sì bójú ò bá fọ́ àmà ò báibái. mi ní tèmi Tọ́pẹ́ náà bá sọ̀rọ̀ Jùmọ̀kẹ́ wà lẹ́sẹ̀ ká yí ẹsẹ̀ kan gbogbo mi bolo wa parí sí báyọ̀ lọ́hùn-ún aṣọ òótọ́ ló máa ń sọ pé tá a bá fọwọ́ ọ̀tún bọ́wọ́ orí ká fi tòsí fà bọ́ra mo bímọ 2 láyé lọ́run mo fi búburú mo fi rorò wájú tó bá rorò ikú ìyànjọ́ mo fi lé àwọn méjèèjì dànù àfìgbà tó ta yọ̀ mí kí ni mo fẹ́ sọ fún àwọn aráàlú o. ẹlẹ́dàá mi àmọ́ ìṣàánú ọlọ́run olùdá mi dárí ẹ̀ṣẹ̀ méjì mi ò ní ká tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ kí n rán ọwọ́ mi gbogbo alọ́la agbára gbogbo mo gbẹ̀yìn wá. mo sọ fún àwọn ọmọ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo èmi gangan lórí ọ̀kẹ́rẹ́ tó ń wí o èmi làláì gbọ́rọ̀. lórí èlò lórí 5,000 naira owó àjọ lórí 5,000 naira owó àjọ yìí mo mọ wá sáyé ní ojú bá ti ní ẹsẹ̀ mi máa wọlé tí mo èmi Tọ́pẹ́ máa bọ̀ nílé mi ò wọ́wọ́ mọ́ máa bọ̀ nílé o máa bọ̀ nílé èmi Tọ́pẹ́ máa bọ̀ jọ torí Ọlọ́run. wọ́n ní wọn switch off ní nọ́mbà ẹ̀ sọ láti jẹta tèmi máa bà mí báyìí lẹ́dàá mi ta ni mo ṣe gan báyìí ta ni mo ṣe mo fẹ́ kí wàá lè tábà fọwọ́ tún bọ́mọdé wí àfi tòsí famọ́ra. ọmọ burúkú kò ṣe fi fẹ́ kó wájẹ́ lómi every advice go dey follow. adẹ́tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù. wá rómi lágbára ò máa jẹ́ jí sọ́fìyà yé orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bright picture ìfẹ́ dùn. ìfẹ́ lágbára ayé dùn ayé lágbára tọmọdé bá ń kékin nígbó àgbà ló mọ̀ bí àwọ̀ sí ayé mi dọ̀wọ́ rẹ̀ wò ìgbésẹ̀ mi dọ̀wọ́ rẹ̀ wò love is sweet when you find
orí mi má jẹ́ ṣìyàn. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà.